dàdúró tó sọ pé dandan túláàsì wọn bá mi sùn kankan. Wọ́n bá yín sùn. Àmọ́ mo kankan láti ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ pé ọrùn mi wú àmọ́ mo pẹ̀lú bẹ́lọ̀ lọ́tún ló sì ti rí mo sì ti mi ìdákẹ́ àtàdúrà Ọlọ́run sì bá mi bí ìyá rẹ̀. Bó lẹni ẹ ṣe jẹ́? Ẹni yẹn Ọlọ́run àáfàá ni mo wá gbà tí mo wá ń dàdúró. Tẹ́ ẹ ti gbọ́n rárá. Tí mo wà ń dàdúró tí ìyọ̀rọ̀ ọmọ bí wọ́n á mú mi lọ. Ọ wá ní irú mi yéé ṣe ẹni tí èèyàn téèyàn ọba fẹ́ lé èèyàn lè máa yàn láàdì mo wá ní èmi ò lásìkò mi tó lásìkò mi lò tèmi náà lò. Ìdí tí mo sọ pé mo fi pinnu pé ọkùnrin tó fi tọ́rọ̀ ọkùnrin fi yọ lẹ́mìí mi pé mi máa ti bẹ́ẹ̀ ọkàn wọn tí wọ́n lè padà sí ẹ̀pá wọn náà rí yàn rí èmi ò mọ tí bẹ́ẹ̀ ọkàn wọn tó jẹ́ kí n fẹ́ ká dúró fáwọn ọmọ mi. Ẹ̀yin ọlọ́gbà ayé tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí Karibot Kopolota ló wà ń bẹ̀ ṣe fẹ́ gbọ́ mi lórí ètò ẹ̀yin ti Canada ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti Faransé ẹ̀yin ti Qatar ẹ̀yin ti South Africa àìkọ́mọkọ́lá wọlé Greatest Sabbath bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share áàdì Fauziya tó Olúwakẹ́mi Ọládélé Livewire bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share àrí ìbí Kazeem Adéṣọlá Fúnmi Elizabeth Èyíadé bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ dákun ẹ máa bá mi share obìnrin kan lélẹ́yìí o ọmọ ọdún 22 ìlọ́kọ wọn kú láyé wọ́n bí ọmọ 3 fún ọkọ wọn ẹgbẹ́ gbọ́dọ̀ tí ìyá yìí sọ ó látọdún 3 sẹ́yìn ò rí ọkùnrin kankan ò rí òun mo wá ní kí ló dé màmá tẹ́ ẹ fẹ́ ṣe rìmárèèjì padà wọ́n ní kò sí nǹkan tó jọ torí ẹ̀rù ń bá wọn àwọn ṣetán láti fèsì sí àwọn àti àwọn ọmọ àwọn. Arábìnrin Amúdá Wahab ṣé pé bẹ́ẹ̀ ṣe wáyé bá lo 120 years láyé lè súnmọ́kùnrin mọ́. Kò sí nǹkan tó kọ́ mi pẹ̀lú àwọn èèyàn gán sọ pé wọ́n ní èèyàn máa ń sáré àmì mi ń bẹ Ọlọ́run má jẹ́ kí nǹkan tí òdo ṣẹlẹ̀ sí mi. Wọ́n ní èèyàn máa ń sáré. Wọ́n ní bẹ́ẹ̀ ọ̀bà rọ́pò èèyàn máa ń sáré nǹkan máa ń ṣèyàn àmọ́ èmi ò tí ì rí mùsùlùmí bẹ́ẹ̀ náà kọ́ lọ́mọdé yẹn kò ṣe mí náà. Àmín 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 Ọlọ́run rẹ̀ lẹ́yìn torí mo ní ìyá mo sì ní ìyá àyà. Ẹ ní ìyẹ́ sì ní ìyá àyà. Àwọn fámìlì ọkọ yìí kí ni wọ́n ṣe? Àwọn ò sí Ìbàdàn. Ọmọ ibo ni wọ́n? Ọmọ Niger State ni wọ́n kò tún wọn tí ọkọ wa nìkan làbá sọ pé òun gan náà ó nìkan ìyá rẹ̀ bí láyé àtọ̀run. Ẹ má sunkún mo jẹ́ wọ́n lé lójú yín. Òun nìkan náà sì ni. Ìyá ẹ̀ bí láyé àtọ̀run. Ìyá wọn wà láyé kábíyèsí Elédùmarè. Ṣé ẹ fẹ́ gbọ́ mi lórí ètò àwa tá à ń fìyà jẹ àwọn opó tàbí tá a rò pé nǹkan tó wà lọ́wọ́ wa yẹn kéré láti fún àwọn opó. Ẹ dákun dábọ̀ ẹ̀yin náà ní dógún ọ̀sán gan opó tó wà ládùúgbò yíyẹ tó wà nínú ìdílé yíyẹ ẹjọ́ ẹ dákun dábọ̀ ẹ bá mi rántí wọn sí rere. Àwọn ọmọ òrukàn tí opó fi sílẹ̀ tí bàbá fi sílẹ̀ fún ìyàwó ẹ̀ ní yàjóyàjó. Ẹ dẹ́kun ẹ má fi ìyà jẹ wọ́n torí pé wọn ò ní bàbá. Ta ló mọ̀ ìgbà tí olúkúlùkù dá nínú ìrìn àjò ìgbéyàwó ẹ̀ lókè ìpẹ̀ láyé? Ṣé fẹ́ gbọ́ mi lórí ètò Ojú Méjì ní ìkànnì Prince FM Radio? Ìyà ń jẹ àwọn opó gan o. Ìdí nìyẹn tí Òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation ṣe wà. Ibi tá a ti rí sí ìgbáyé gbádùn àwọn opó ni. Láti pàṣẹ àwọn ẹlẹ́yinjú àánú. Rẹ̀ látòrí Mr. Káyọ̀dé David Sọ́tọ̀mí ní London. Mr. Abiodun Enilarí Pàṣẹdà ní London.
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Báwo ni jíjẹ? Ọlọ́run ní bá ṣe pẹ̀lú bó ṣe ń gbìyànjú káàkiri. Ọlọ́run ní bàṣírí. Bẹ́ẹ̀ni, torí ìjọ kan mo lọ sọ́dọ̀ bàbá mi kan wá ní báwọn ṣe máa ń rí mi lọ́ọ̀kan wọ́n máa ń wù mí pé olówó ni mí mo ní èmi ìfẹ́ kéèyàn rà sí mi torí ìjọ mi ti ń bá pò nù ilé àwọn èèyàn ní ṣiṣẹ́ rẹ̀ máa ní torí pé tí n bá wà nílé máa ronú àmọ́ tí n bá wà ní. Ẹ bá wà nílé máa ronú. Tí n bá lọ àwọn ọ̀rẹ́ mi títì mo lè lọ ju oko mo lè rí sábà máa ṣe jámájámá mo lè falẹ́ lọ yẹn gan dání ẹjọ́ ẹ bá mi rà ó nǹkan ìgbà àwọn báwọn ti ẹ̀fẹ̀ bá yẹn rà ẹ̀yin tẹ́ ń gbìyànjú báyìí àbá yẹn rà mi ò bá mi rà mí mò ń lọ́dọ̀ wọn àjọ máa sọ̀rọ̀ tí n bá nírònú ọkàn mi ò fúyẹ́ tí n bá délé máa lọ sùn. Ẹ bá délé lọ sùn. Kábíyèsí Ọlọ́run. Kí lẹ fẹ́ báyìí? Ìrànlọ́wọ́ mo fẹ́ o kí n fi dìde lórí iṣẹ́ mi padà. Iṣẹ́ wo ni iṣẹ́ yín? Mo ń ta alẹ́ lọ́nà mo dẹ̀ ń ta mo ní freezer mo ní àwọn ọ̀gbun bẹ́lẹ̀ bó ti mo kò sí nǹkan tí màá fi gbé kalẹ̀. Ẹni gò? Mo ní gò ẹni deep freezer? Mo ní deep freezer. Ok. Ohun tí màá fi gbé kalẹ̀. Ni ò sí. Tí mo fi padà nílé tí mo fi kúrò sọ́ọ̀bù. Kábíyèsí Ọlọ́run. Àwọn ọ̀gbọ̀n yẹn kọ́sìn àti freezer yẹn gbóná wà? Ó wà nílé lọ́dọ̀ mi. Inú ilé tẹ́ wà yẹn ẹ lè mọ ta nǹkan bẹ́ẹ̀. Mo lè máa ta nǹkan bẹ́ẹ̀ dáadáa mo tó máa ń bá mọ́tò pure water máa ní tó fẹ́ lórí pure water ká máa ń jèrè 10 naira so tí máa ti wá tẹ́lómi bá rí mi wọ́n ní ilé àtọ́ ń bùn ká báyìí máa ní. Ẹ máa tẹ̀lé pure water? Mo máa tẹ̀lé pure water. Ọkọ̀ pure water ẹ máa tẹ̀lé kí? Mo máa tẹ̀lé káàkiri ní màá ní ṣé kí wọ́n máa jalè káàkiri mi ò lè jalè sí ìdọ̀kọ̀ so kí wọ́n máa lé 10 naira bí ọ̀nà 20 ní òtìdówó náà nù ó sì pé. Tẹ bá rí bí èlò báyìí láti bẹ̀rẹ̀ business ni pé mo bá ti rí iye báyìí ìsinmi ó tẹ̀tún adébàgbé sí ayé mi àti àwọn ọmọ mi. Tí n bá rí 50,000 màmá má lè jẹ torí mo lọ sọ́dọ̀ ẹnìkan gan pé bóyá mo lè rówó yá wọ́n ní àwọn òyàyàn lówó nǹkan èmi gángan sì rè mí náà lè pèèyàn tó mo ti pèèyàn jọ rí tó wẹ́ pé mo padà tó ń san gbèsè ọmọkọ mi tí kò ń gbà náà màá kí n tó wá pèèyàn jọ padà kí n tó máa san gbèsè ní wọn wá ní ká bá fọmọ gúrúùpù 5 so mo sáré pé yìí lè mú yàn mára kọjá pé mo rí inú ara mi nìkan mi ò jẹ́ wọ́n yá mi lówó ń bẹ̀ yẹn. Kábíyèsí Ọlọ́run. fi ń ṣọ́ọ̀bù káàkiri fún ara yín. kódà gan tẹ́ẹ̀fì pè mí gan mo tó ń wá bí tí màá ti já owó tí mò ń sọ fáwọn ìpẹ́ ìjọ tẹ́ bá yá mi lówó màá san o ọjà mi rèé o kankan ìgbà wọn kálukú náà ń pè torí new site níbi táwọn tí ò sí kankan. ṣé inú ilé tí ọkọ yín kọ́ lẹ̀ ń gbé? bẹ́ẹ̀ ni inú ilé tó ilẹ̀ ń gbé àbí? nǹkan ṣẹlẹ̀ lókè ìgbàláyé ẹni tó bá kàn ẹni tó kàn ló mọ̀ ọ́ pẹ̀lú agbára Ọlọ́run lábúrò ní ìṣẹ̀lẹ̀ sí wa. arábìnrin